èmi ni chief imam Yorùbá from Ìlọrin. Ẹni tó bá jẹ́ chief imam Yorùbá ní Ìlọrin, òun náà ni chief imam Yorùbá general nílẹ̀ Yorùbá, torí Ìlọrin ni ẹ̀sìn ti wá. Àsìkò tó yẹ ká mọ kí jímọ̀ fáwọn èèyàn ní, mo wá dúró láti fẹ́ kí n gbọ́n tí a bá bọ̀. Àkọ́kọ́ nú ẹsẹ̀ tẹ́ ẹsẹ̀ wá, Kwara àti Kogi kò sínú àjẹ́ndà yín. Ó dùn mí púpọ̀. Aago 10 mo ti débí. Mi ò tún wá kí jímọ̀ nítorí tiyín. So tí mo wá délé tí mo wá fi ìwé hàn wọ́n wà ní Kwara àti Kogi kò sí ń bẹ̀. Local government sì ń bẹ ní Kwara state 16, Yorùbá ní 12. So àwa tá wá jẹ́ Yorùbá tá wá wà ní Kwara, recognize wa pé Yorùbá ni wá, recognize wa pé ìran Oòduà ni wá, ìran Oòduà ni wá. Kwara sì ni problem ti bẹ̀rẹ̀. Ìgbà tán ti pa Àfọ̀njá tí kálukú ti dákẹ́ pé kò ti tọ́ka wọn mọ́, wípé Àfọ̀njá ẹ máa bá wọn yí pẹ̀lú ilẹ̀ north, ibẹ̀ ni problem ti bẹ̀rẹ̀. Ibẹ̀ làwọn Fúlàní ti ń wọ ilẹ̀ Yorùbá lẹ́yọ kọ̀ọ̀kan tó fi di pé wọ́n káàkiri gbogbo ìletò. Tẹ́ bá fẹ́ paná ogun àfi ká padà sí Ìlọrin. Ká lé ẹ́míà lọrin Fúlàní ká lè padà sí Sókótó. Ká ní báńdìrì wa ní Jẹ́bà sí Ìlọrin 170 kìlómítà ní sí Ìlọrin. Wá àtẹ́nìkan wá láti Sókótó tí ó máa kílèmù sí Ìlọrin pé òun lòún nílẹ̀. Ìkẹtẹ́ ká mójútó kò sí pọ́blẹ́mù lẹ̀ níbí lọ títí. Ìlọrin ni pọ́blẹ́mù ti bẹ̀, ibẹ̀ làwọn Fúlàní wà. Ibẹ̀ lẹ́yẹ ká fèsì, ká jagun bẹ̀, ká gbagbára bẹ̀, ká bá gbagbára bẹ̀ àwa sọ̀sídì. Ẹ̀sìn tá fi rú wa lójú òun lẹ̀ mọ̀. Nínú Ìsìlámù wọ́n da gbogbo sísítẹ̀mù wa rú. Gbogbo ọmọ Yorùbá tẹ́lẹ̀ à ń jẹ́ Adéwùmí, Adélájà, Adébọ̀wálé, Ọmọbọ̀wálé, Bùkọ́lá, ó kọ́ tá à ń jẹ́ nù. Wọ́n dẹ̀ dé wọ́n ní ká máa jókòó Muslim. Wọ́n ní kí ló kọ Muslim tí wọ́n mọ̀ jẹ́, wọ́n ní kí wọ́n mọ̀ jẹ́ Muftau. Inú rẹ̀ wá dùn, yóò ní Muftau lánìhun. Ẹni tẹ́lẹ̀ rò pé ìwọ ńkọ́, ìwọ tó jóbìnrin, kí ló kọ rẹ̀? Àǹtí Ajára lèmi o, Ajára. Ìgbà tí mo wá darí Saudi Arabia dé, mo lò ọdún 9 láti mọ ìmọ̀ èdè Arab, láti lè kọ́, láti lè kà. Tí lábáwá àbájọ fèsì ara wa ìwé ni wọn. Bistiklal bibas ila sarati mina yatla fi kon wa matiku bena yimali jala fi ko ide min al-masaf. Likulli ma yasala wajiladu fa kulli fi itmati tafkiri an yatafakkaru satiyati alika likon. Walillahi lati arajal min nasabi Yoruba wa darasa fi qabali Yoruba wa nasitu min surubi Yoruba fatabarakallahu asani Yoruba. Àǹtí Ajára sọ ọmọ tí mo kọ rẹ̀ Ọlọ́run ọmọ òkúta ló ń jẹ́. Wọ́n sì ní ká máa jẹ́ bẹ́ẹ̀. Ìwọ kọ́ ó ní Mufutawu ló ń jẹ́. Kí ni túmọ̀ Mufutawu lédè lábá ńgbà tí ó mọ̀ kọ́kọ́rọ́ tàbí ń sílẹ̀kùn inú rẹ̀ sì ń dún. So àwọn Fúlàní ti wọ ọ̀dọ̀ wa, wọ́n change gbogbo, wọ́n rí pé a ní nǹkan tó dá nínú ẹ̀sìn, wọ́n gbà lọ́wọ́ wa, wọ́n ní ká máa jó ọkọ̀ Mùsùlùmù. Sọ́kọ̀ Mùsùlùmù náà tẹ́jẹ̀ nínú náà lẹ́ ń jẹ́ Wòsílà inú tẹ́jẹ̀ dò àti Wòsílà yóò wá fẹ́ yín àgà táwọn nẹ́pà fi ń go àgàsọ. Ìwọ ńkọ́ ará Èkó Mísírà rúlà tá a fi ń wá fún ẹ là èlò ń jẹ́. So gbogbo kíní about 200 and something ní ọkọ̀ tí mo condemn nínú Islam tán láwọn ń jẹ́, because wọ́n mọ̀ pé ọkọ̀ tẹ́ ń jẹ́ yẹn ọkọ̀ yẹn dáa. Tá bá pè ní Adéwùmí ọkọ̀ tó rẹwà ni òun náà làwọn lábáwá ń jẹ́ ní Saudi Arabia, torí pé ìtọ́pa wá pọ̀ pẹ̀lú Saudi nǹkan méjì náà ni. King Saudi Arabia ọba aládé wọ́n pè, wọ́n sọ pé Emir of Saudi, wọ́n sọ pé Sultan of Saudi. Ibo wọn náà ti wá wà ní Kùránì kéèyàn máa jẹ́ Emir. Sọ́lọ́ náà lọ sọ ní Kùránì pé ẹ máa jẹ́ Emir, ẹ máa jẹ́ Sultan. Níbo ló ti wà ní Kùránì? Irọ́ tán pa fún yín nù. Wọ́n wà wé láwà níbi àwọn tí mọ́tò gbá láwà ní báyìí. Because kí ni ìtumọ̀ láwà ní? Question. Láwàní èdè lábáwá ni, kí ni ìtumọ̀ rẹ̀? Ó ní alẹ́ àmọ́ìmù. Láwàní tá bá dákọ̀ àmọ́ìmù wà ní láwàní, òun náà pè ní àmọ́ìmù. Kọ̀ wá sẹ́ni tó lè wà nù wà yìí àti ilẹ̀ Haúsá tó wà ní kí ló kọ ọmọ tiẹ̀ tí ó ní àmọ́ìmù ní láwàní ní ọmọ jẹ́. Àmọ́ ó kọ tiwa adé ni crown.
òun ni alimusawamat adatu moluku arafikiya táàfin dá àwọn ọba lè abá àwọn fi pe wa ní adéwùmí adésínà àwa lè pe ọmọ tiwa ní adé àwọn ò lè pe ọmọ tiwọn láwà ni so bọ́n ṣe ṣọ́ọ̀tì ni so the reason why ẹja mójútó ọ̀rọ̀ lọ́rin secretary wa ní Afẹ́nifẹ́re renewal group àjọ wà ní jẹ́bà ní 28 ọba jẹ́bà emir lọ́rin ní kọ́lọ́ tì mọ́lé yes gómìnà wa wèrè senate president eri ẹ ti dàrú Bukola yes so wọ́n ti ọba aládé mọ́lé wípé ó pèrè ní ọba aládé wọ́n sì tì mọ́lé àwọn gómìnà sì dákẹ́ àwọn chairman secretary wa lọ́wọ́ wá sí jẹ́bà about 150,000 naira náà fún ọba jẹ́bà ní February so ẹ ká mójútó boundary wa Afẹ́nifẹ́re renewal group iṣẹ́ tán sẹ́nu ẹ̀yin Àgbẹ̀kọ̀yà mo ti pè ọ̀gá yín asọ̀rọ̀ lálẹ́ àná so wọ́n láwọn alálejò ẹ múra sọ̀rọ̀ lọ́rin iṣẹ́ tó kùnù OPC dà ọmọ tí ń kọjá mi lẹ́mìí rádà ẹ dìde sókè kiri yìí ṣé kí n dá nìkan fún yín Oòduà ní mí mo lè tọkàntọkàn là ń sọ mo lè fara gbà bọ́n Oòduà tọkàntọkàn là ń bí ọ́